nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù Moses all over the world. All over the world. Mo fẹ́ dàbí one day kó. Mo fẹ́ dàbí one day kó. Ṣé bẹ́yàn ló bí Ọlámídé? Ṣé bẹ́yàn ló bí Ọlámídé? Jàre dákọ̀ mọ́ bàbá ológun. Jàre dákọ̀ mọ́ bàbá ológun. Mo claim Moses all over the globe. Mo claim Moses all over the globe. Mo fẹ́ lówó, mo fẹ́ dọlọ́rọ̀. Mo fẹ́ lókìkí bíi ti Jésù. Mo fẹ́ lówó bíi Tadénúgà. Owó tabua bíi ti Dangote. Mo fẹ́ lẹ́nu bíi ti Fáṣọlá. Kí mo rí kọ bíi ti Fẹlá. Mo máa já ẹ̀rọ láì. Àlàbí kí ló ní tó pọ̀ yẹ? Kí ló tó pa? Ayé yé. Babe, how far now? Kí ló ń ṣẹlẹ̀ now? Come on, as you can see, orí pé mo busy nílé. Gbogbo mátà yẹn la máa sọ. Fọkàn balẹ̀. Mo tún láì gbọ́ ẹ̀yẹ jẹ̀rú èjè. Wọ́n ti mú ṣe ìlú gúgúdù. Àlàbí ṣe olóṣó ni wọ́n ni. Bọ̀dá Sàámú. Gbogbo àwọn nǹkan tẹ máa ń ṣe tí mo máa fi miss yín nìyẹn. Anyway, have your seat. Jẹ́ ìjọba yìí, jẹ́ ìjọba yìí. No. Ẹ wá jókòó báyìí. Ibẹ̀ ni kí n. Ẹ wá jókòó báyìí. Dà. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra o. Bọ̀dá Sàámú. Àwọn adùn ayé rè. Àbẹ́ẹ̀kọ́. Bọ̀dá Sàámú. Ẹ tí ì rí nǹkan kan. Bọ̀dá Sàámú. Bí ìbàlẹ̀ láti ọmọ àwùwà títí dọ̀là. Ọ̀làjọ́ o. Fàájì gidi tí ẹ ṣe rí. Òun máa fún yín ṣe. Mọ́jú di December 31st. Àbídí ìgbàwó. Òṣèré kiri. Èmi. Mi ò lè sùn ta. Kò sùn tí mo fẹ́ fi kún màá dá sọ̀rọ̀. Aṣọ kẹ́mí ní Àbújá. Àbújá kí n bẹ̀rẹ̀ ṣe. Ilé tí mo gbé lásọ̀rọ̀ kì mí. Ṣé o fẹ́ gbọ́? Ṣé o fẹ́ gbọ́? Ilé mi gangan o lásọ̀rọ̀ kí gbogbo àdúgbò wa. Gbogbo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí tẹ́lifí fúnra mi ò ní rí. Tí n bà sílé wá sọ fún mi, ibẹ̀ láti ń parí ìjà mi. Èmi tí mo yín náà. Anyway, ẹ̀yin babes. Mo fẹ́ kí kan nínú yín kó bá mi tọ́jú bọ̀dá Sàámú dọ́là. Kó bá mi bá wọn ṣeré dáadáa títí dọ́là. Kó tọ́jú mi dọ́là. Ṣálára mi ò yá ni. Bọ̀dá Sàámú. Orí mi gbé mi ìgbádùn. Ẹ̀yin àtàwádá yín. Kí ni? Ẹ má wọ̀rẹ̀. Ìfẹ́ o. Èwo ló lè bá mi bá wọn ṣeré títí dọ́là? Ibi ìlú wo ló fẹ́ bá mi ṣe? Kàn máa gbé mi sáyà ṣeré àbí kí ló mi? Bọ̀dá Sàámú. Nígbà tí mi ò kì í ṣe dórí, àbí mo jẹ́ Tófì, àbí mo jẹ́ Peter, àbí mo jẹ́ Priscilla, tó máa gbé sáyà, tó máa bá mi jó. Àwọn yìí o. Are you fucking good? We're good. Wọ́n good. O jẹ́ ìgbà wọn ni wọ́n good. Bọ̀dá Sàámú. Wà á rí olùbọ́sẹ̀ wà yóò ti rí wọ́n. Ẹ tí ì rí nǹkan kan. Àtijọ́ ṣeré papọ̀ gbọ́ wà good. Anyway, èwo ló lè bá mi bá wọn ṣeré nínú ẹ̀yin méjèèjì? Of course I can do that. I'm available. I can take care of him. Ọmọ ìsọ̀rọ̀ di network I'm available. Ní kí ni? I can take care of him. Àkílẹ̀ ṣẹlẹ̀. Gbogbo kú ọ̀jà ni ọmọ èṣù. Kí ni ẹbí yẹn? Kí ló ṣẹlẹ̀? Àlàbí. Kí ló jẹ́? Ibo ló fọ ọkọ̀? Kí ló ṣe àwọn ọmọ yìí náà? Kí ló ṣe? Àlàbí mi ò lẹ́kẹ̀lẹ́ yọ. Ìjọba rẹ̀ ìpètè ìsìnkú. Májè ṣèjọba rẹ̀. Májè ṣèjọba rẹ̀. Àlàbí náà. Méje fàyè bọ̀ ní jẹ́ mọ́tò kan bọ̀ mí lẹ́yìn kí ló ṣe ọ́ bọ̀ mí lẹ́yìn Àlàbí yẹ Àlàbí yẹ ti mú fún Àlàbí yẹ bí o ṣe ìjọba ọ̀run wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ ọmọ mi mo dé lọ. Ẹ kú ewu ọmọ Ọlọ́run á wò Ọlọ́run á dá sí i atólókọ. Lágbára Ọlọ́run á lọ́wọ́ rẹ̀ lẹ́yìn. Àmín. Ẹ wò tí Yọ̀ṣubí bá ti bímọ, á máa pè yín. Kí ni bí Yọ̀ṣubí bá ti bímọ fún ta ni? Ọkọ yín of course bọ́dá Sàámú. Àti mi,
ẹlẹ́mọ̀ Yọ̀ṣíbí rèé náà ẹ wò. ẹ wo Yọ̀ṣíbí nìyẹn o ya bọ̀dá Sàámú. ẹ wọ́n máa tó bímọ fúnra wọn. ẹ kúrò jàre bọ̀dá ẹ má Sàámú wọrí ẹ ní sùúrù tí Yọ̀ṣíbí bá ti bímọ báyìí ẹ má wọrí a máa Chelsea. àbórí yín ò pé ta ló sọ wípé Yọ̀ṣíbí máa bímọ fún Sàámú kan. Sàámú ò sẹ́yìn fi Sàámú tọ̀dọ̀ mi. ẹni bá lọ sí mi bí ẹgbàá ni o. Sàámú kí ló dé. ẹni bá ti sọ wípé ẹni bọ́ọ̀dì tó bá sọ kò lè lọ́wọ́ mọ́tò. o mọ́tò lọ sí ìlú. mi mọ́tò lọ kí wọ́n mọ́tò yẹn jẹ́ 20 naira ò lè lọ́wọ́ mọ́tò. mi kéènì owó tó pè ẹ wo omi tó sì sọ fún wọn sí ni kéèyàn kan máa ròbí ròmí o bẹ́ẹ̀ bá lè ṣe máa sọ pé máa bímọ fún bọ̀dá Sàámú ọdún máa jẹ. èmi ni tí wọ́n tó bá bímọ fún mi wọ́n ròbí rẹ̀. wọ́n ròbí ròmí ni o. èmi tó bá bímọ fún mi wọ́n ròbí rẹ̀. wà á ríran wò. ẹ̀yin bá ríran wò. wà á ríran wò. ẹ wò ẹ̀yin gan ẹ ríran wò. máa ríran ló ṣe bẹ́ẹ̀ sí. ẹ ríran wò. sọ́wọ́lá. àwọn tálíkà ẹgbẹ́ pè ní gbogbo mi tó fájú ní abẹ́ yarọ kó lè ṣe ìyarọ kó yarọ kó máa tẹ̀rọ owó pè é. mo ti sáàkì kúkú mi mo dẹ̀ ń wá ànádà kù nínú ilé yìí tó má bá mi ṣe bẹ̀. sọ ti yẹ yín gbogbo nǹkan tí mo kalẹ̀ òun ni ẹni ò má bá mi rà bọ́gọ́ ti fún ẹran inú ẹran àṣàmọ́ ẹran pọnmọ roundabout ìdí máa láìkì jù tẹ́ ẹ̀ bàbá rí gbogbo ẹ̀ tó bá jẹ́ ẹyọ kan ṣe lọ rí nínú ẹ̀ ẹ̀jẹ̀ kó jẹ́ ẹkùn ẹran ẹkùn ẹran kó jẹ́ ẹkùn ẹran tó rẹ́vì mo láìkì ẹkùn ẹran jù èmi àtẹlẹ́rìn ẹ̀yẹ àti jẹjẹ ẹkùn ẹran rí ẹ̀rí bẹ́ẹ̀ ìwèrè yóò fẹ́ máa lẹ́rìn olóògùn ṣe ìwèrè ajẹjẹ ẹkùn ẹran rí bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ sí ní pariwo fún wa bọ́sà mú mo láìkì ẹkùn ẹran mo gbájú ẹkùn ẹran wọ́n gbé oúnjẹ wá fún wa ní àwọn kan ló ń ṣèkó mọ́ ládùúgbò wọ́n bá gbé oúnjẹ wá fún mi ẹkùn ẹran ló kún bẹ̀ wèrè ló jẹ ètò pẹ̀ jù bẹ̀. àwọn ẹran ni. àwọn ẹran ló jẹ́ tó jẹ́ pẹ̀lú tó lóyún ìfẹ́ kan lẹ̀ lọ́pọ̀ abájọ tó fi kúrú tó ga kúntakúntè ẹkùn ẹran jíjẹ lè jẹ́ kó lọ́rùn orí short shortest wá. bọ̀dá Sàámú ẹ ti ẹ̀ dúró ná ṣẹ́yìn ní cook tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. kí ni tiẹ̀ pẹ̀lú yẹn kí ni tiẹ̀ ṣé o lè bá mi ṣe àbọ̀ o lè bá mi ṣe simple. ẹ má wọrí bọ̀dá Sàámú èmi mo máa bá yín ṣe é kówó wá. lọ́nà ò lè jẹ́ ìyá kówó fún wọn ìwọ tó jẹ́ pé ọmọ ọdọkùnrin lọ ó lọ dà pọ̀ ọkùnrin sínú ọbẹ̀ fún mi. ó dà bọ̀dá Sàámú ẹ kó wá bàbá yín ṣe. ok kò sí wàhálà. 22,000 naira lẹ máa mú wá. kí ló dé. 22,000 naira bọ̀dá Sàámú. kóra yín lọ. orí ẹ̀ jàrú ni mo ṣe bẹ́ẹ̀ jẹ ni àbí mo sílé. kí ló ṣẹlẹ̀ bọ̀? mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òyìnbó ó yẹ ìṣe lè lọ́kọ́ olóyè jẹ́ pé ẹ má gbọ́ sínú ilé yìí ní pápá jù wọ́n olùgbàbẹ́. má dá ọ lóhùn jàre. Yọ̀ṣíbí. ọlọ́wọ́ bí sọ́njẹ́ wa. bọ̀dá Sàámú ẹ̀rí pa gbàyà aláìlójútì nìyí so pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dé tẹ̀ ṣe ń takùn mi látàárọ̀ ẹ̀ ṣì máa sọ fún pé kí wọ́n á sóúnjẹ. yóò ṣe ní sọ bẹ́ẹ̀ gbogbo lọ sóúnjẹ. irọ́. àkọ́kọ́ mo jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́jú mi lè ránṣẹ́ ẹ̀kẹ́ta ṣe mo kì í mo fíìlì fọ́ọ̀mù nígbà tó fẹ́ wọ̀ bí. ẹgbà yẹn. and I remember I am the chief tenant of this beautiful gigantic duplex. nípa díẹ̀ ni tí wọ́n bí mi bí mo ṣe yẹn máa kú òbí ni. kúrò ń bò. wọ́n kò lè. ṣé ẹ̀yin lẹ ń sanwó lé mi ni. no ṣé ilẹ̀ ń bá mi sanwó nulẹ̀. ẹ lọ́ọ́ fi síbẹ̀. ẹ ká fi síbẹ̀. kẹ́mi àti ẹ bá jọ síbẹ̀. bẹ́ẹ̀ bọ̀dá Sàámú. kójọ wà níbẹ̀. kójọ wà ń bẹ̀. tó bá wù abẹ́tọ̀ kò lè jáde èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ní kí ni. ó máa mú tọ́ni tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. wà á mú ìyà yẹn gan bí omi. irọ́. 1 2 3 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 owó ni ìwà owó tó lè lọ àwọn tó lè gbẹ̀mú lè máa gba change ọdẹ náírà 7,000 naira rè kó bá mi fi sóúnjẹ odidi oṣù kan ni máa fi jẹ. tó bá bí ẹja kó má ṣe tó bá bí ẹja ìwọ má ṣe ìwọ má ṣe. tó bá ti yá yín ẹ wá kówó yín bí tẹ kó sí. mo ti gbọ́ jẹ́ kájọ fi síbẹ̀. kájọ fi síbẹ̀. jẹ́ kájọ fi síbẹ̀ èṣù tápó sí èṣù tapo sí kí wọ́n lè jà kémi lè wòran èṣù tapo sí. sọ́rọ́ bọ̀ máa fi ojú ẹ̀ máa fi hàn ìwọ̀n nínú ilé yìí. èmi sọ I said it underline it the fatty line has been drawn. láàrin ibi àti ẹ pẹ̀lú òṣì o lè gbọ́ ẹgbẹ́. ó ti tó máa dà wọn náà má bínú.
máa da mi lè máa kọlẹ̀ fún yàrá yín kí n máa sìn ní lówó kiri náà ẹ mọ̀ kó yẹ kẹ́ dáwọ́ yìí ṣé ló yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa bèrè kẹ́ tó máa sàn mí. ẹ wo ṣé ìwà ní tẹ̀lé mi lọ sí pàtí ẹ̀yìn sísá mi ni wọ́n ti postpone ẹ̀ náà so ó máa lè easy for everybody àbí ṣé torí mo jọ́ ọmọdé ni àbí bí a torí mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó dé bíbí yẹn. wo bí kì í ṣe torí ìyẹn rárá o ṣàmọ̀ mo máa ń sọ fún yín mi ò láìkí máa lọ pàtí àgàgà pàtí tó bá jọ́nà jíjí mi kì í láìkí máa lọ. ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tá a fẹ́ òun ni ilé ẹ̀ máa ń jìn ara wa ni nà àwọn ẹjẹ́ ká lọ òun má wọrí a máa bẹ́ẹ̀ lọ a máa bẹ́ẹ̀ lọ. Mábọ̀. Àlàbí ọmọ kan ṣoṣo tó pè ní pípù. Ọmọ kan tó pè ní pípù. Bọ̀dá Sàámú, ọ̀ká sọ. Má kí wọn. Bọ̀dá Sàámú. Kò sẹ́yàn gidi ń bẹ̀. Àdúgbò tí mò ń sọ yẹn gan lélẹ̀. Níbí. Especially ilé yìí, mo ní interest ní ilé yìí. Ilé mi rèé, ibi tí mò ń gbé rèé. Are you serious? This is my beautiful, gigantic, eloquent duplex. Wow. And I'm the chief tenant of this house. Kí ló tún dé? Má wọrí ìwọ ló fẹ́ jẹ̀bi báyìí, mo ti ní kó má wo bẹ́ẹ̀ kó sẹ́yìn bẹ́ẹ̀. Anyway, Bọ̀dá Sàámú, ilé yìí, ó yìn kí n rà. Kọ́ gbó, mo fẹ́ tún kọ́. Mo ní interest. Olórí burúkú ni ẹni. What? Ayé ẹ fẹ́ bàjẹ́ ni. Kí ló ṣẹlẹ̀ Bọ̀dá Sàámú? Ṣé torí mo sọ pé èèyàn kan tó ń pè ní people mo dẹ̀ pé kọ́kọ́ kan jọ mo dẹ̀ pé ẹ̀bẹ́ inú ẹ̀ dẹ̀ ń dùn ìwọ àbọ̀ èèyàn tí mò ń pè ní people orí ẹ̀ ti dàrú odidi ilé ó lè máa ra lé ó máa ra lé mọ́ mi lórí tó bá wọ̀ òkú àdúgbò ìwà ń bẹ̀ ipò fẹ́ ra nǹkan bẹ̀ ó lè lọ lé àgbàlagbà ní kó lọ rà àbí kó lọ lé àwọn skendo kó lọ ra lé àwọn skendo ó wá fẹ́ rà bí ṣọ́ra o. Bọ̀dá Sàámú. Torí rẹ̀ tí kò fún mi tínú mi dẹ̀ ti ń dùn tí mo á fi ń ṣàkọ́nù lé níbi tí mo fi ní kọ́ bá mi sí ibẹ̀ ìyẹn tí ó kọ́ mi dẹ̀ ti ń balẹ̀ pé látara ẹ̀ màá wá ló fẹ́ rà lé mọ́ mi lórí. Bọ̀dá Sàámú, mo notice pé inú bí yín pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yẹn. Inú bí mi gan o. Ẹ má bínú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa fún yín ní 5 million any amount tó bá tún fẹ́ ta léyìí máa sọ mo ní interest nínú léyìí yes. ẹ fẹ́ rògùn. Bọ̀dá Sàámú. Ogun ńlá ni o. Gbogbo ẹni tó bá sọ pé ṣé yes kò lè rówó mọ́tò. Kí ló dé wọ́n lè pe? Ìtàn mọ́bí tẹ̀ lọ́ ẹ̀ lè rówó mọ́tò. Bọ̀dá Sàámú ẹni tó ní tọ́wọ́ bá fẹ́ owó mọ́tò nǹkan. Ìbátò tó bá fẹsẹ̀ rìn tó tọ́jú owó mọ́tò yóò máa fẹ́ àgbómú ni. Mo rò pé nǹkan ṣe yín. Kọ́tà lé mẹ́mi lórí. Láńlọ́ọ̀dù lè ó máa pè mí àjọ máa jókòó ní kọ́fẹ́. Abẹ́ gbọ́. Kí ni ìwú kó fẹ́ tún ló máa ṣe sọ fún mi nígbà kò rẹ̀ àbí kò má rẹ̀. Bọ̀dá Sàámú èmi ò láìkí wàhálà ń tèmi ilé bọ̀dá Gani yẹn bóyá káwá lọ wò yẹn àbí because mo rí pé blood mi ti high lórí ilé. Ẹ̀rọ àìgàn ìyẹn bẹ́tà o ìyẹn bẹ́tà kò fáìn tó yó. Yàrá méjì lọ́sẹ̀ nínú ẹ̀wọ̀n ti parí ìtókù lọ́wọ́ mọ́tò kò reverse lọ́wọ́ mọ́tò wọ mọ́tò Bọ̀dá Sàámú wọ mọ́tò wọlé ilé mùsùn gbogbo yín máa padà náà ṣe gbẹ̀yìn kí mọ èèyàn wà lé tó jẹ́ pé tó bá pèyìn sí orí ẹ̀yọnu sí. Bọ́dí ṣé ọmọ tí mo ṣe lọ bó ṣe ń ṣe ní ìfẹ́ kí gìrì gbé ẹni o òun lè tó lè mọ́lẹ̀. Alájẹ́ onídìí àdúgbò má wà lé wa mọ́ tó bá tún wá bí. Sọ́rí tiẹ̀ tó wú kẹ̀kẹ́kẹ́kẹ́ bí ọ̀pọ̀ street ṣe àyẹn ó máa ya mọ́tí àtún ni. Ìdí ẹ tó pẹ̀ka bí ọwọ́ mọ́tò tó yá ẹ wòran. ṣé mo pé nǹkan kan máa ń bá fún mi lọ́rọ̀ Bọ̀dá Sàámú yìí kí ló tẹ́ pé àwọn èèyàn ńláńlá èèyàn jàǹkànjàǹkàn báyìí ni Bọ̀dá Sàámú máa ń bá rìn wọn ò dé kúrò lójú kan. Wọn ò lè kúrò lójú kan wọ́n pàtẹ́ pé inú rẹ wọn
ó wà ń bẹ̀ àkóbá wọn ọ̀rọ̀ ẹnu wọn àkóbá wọn àwọn tó fẹ́ ṣe wọ́n lóore èyí tó yẹ kó fi kọjú mọ́ oore tó fẹ́ ṣe wọ́n á tún máa pàtàn fáwọn ẹni ẹlẹ́ni báwo náà ṣe wá fẹ́ kúrò lójú kan ẹ tó lójú rárá bó ṣe rí gan-an nìyẹn rí wọn tán ẹ ṣì. Kaso, Irama. Ẹjọ́ ẹ má bínú tálẹ̀ béèrè wọn. Ẹjọ́ Alábí ni mo béèrè. Alábí. Mo ń bọ̀. Mọ́mì. Mọ́mì. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Ẹjọ́ ẹ wá máa. Wọ́n ń bọ̀. Mo kí mọ́mì ni o because èmi ò fi bẹ́ẹ̀ gbélé. So mo pé any question tẹ bá fẹ́ bí mọ́mì ẹ máa ní fún wa. It's fine, thank you. Wọ́n ní àwọn béèrè Alábí. Ẹ rà ma. Yes ma. Ẹjọ́ Alábí ni mo béèrè. Alábí? Alábí tí mo mọ̀ pọ̀ èwo gangan lẹ ń béèrè. Ṣé rí Alábí tí mo sọ yẹn àdúgbò yìí gangan ló ń gbé. Ló ń gbé àbí ló ti gbé rí? Ló ń gbé. Torí Alábí tí mi mọ̀ ó ń gbé ládùúgbò tẹ́lẹ̀ lóòótọ́ àmọ́ other street yẹn ni ṣùgbọ́n tó ti kúrò ń bíbà yín sí ó ti ṣe díẹ̀ kódà ó ti tọ́jọ́ mẹ́ta kan tí mo ti rí ó tẹ̀ ti pẹ́ díẹ̀ tí mo ti rí. Bẹ́ẹ̀ ni. Bọ̀ ẹjọ́ ṣó ní ẹ ṣe lè bá mi rí. Èrò kò sí mo ṣe lè rí Alábí tí ń sọ yìí o bí o ṣe ní etí ẹ mọ orin rárá ni. Okay, it's fine. Thank you. All right. Yes ma. Mọ́mì ẹ wọlé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ni? Mọ́mì ìbọn wà lára sísá yẹn. Inú mi máa ń dùn tẹ́ bá ti sọ ooo. Ẹ̀yin náà mọ̀ kókó síbi tí mi ò mọ̀. Kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀ mi, kò dẹ̀ sẹ́ni tí mi ò mọ̀. Mo ń jáde báyìí. Mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Alábí lórúkọ ẹ̀. Alábí èèyàn kan ṣo tó pè ní Bímpù. Àjọ fẹ́ lọ ṣe fàájì ni. Tí n bá dé látọ̀dọ̀ ẹ̀ màmá wá sọ́dọ̀ yín. Ọwọ́ ẹ̀lì bàbá. Àríọlá. Ẹ wọlé. Àríọlá lèmi náà lọ o. Ẹ̀yin náà wọlé. Bàbá ọwọ́ ẹ̀ ṣe ń gbọ́ mi ṣá. Bẹ́ẹ̀ni tí bá ti dé látọ̀dọ̀ ẹ̀ máa pẹ́ yó. Ó dá. Mo ti gbọ́. Ẹ ṣé gan. Sister fine ṣá. Mi gbọ́dọ̀ hide ẹ fine. Ẹ fine gan ń kọ́ mo mọ̀ ohun dáadáa tẹ́lẹ̀ o. Ẹ̀yin ni o. Ẹ fine jù láyé yìí. Ẹ máa wò inú bá dùn ọkùnrin. Bẹ́ẹ̀ lè sọ orí mi ní ọ̀gbúnṣá. Nígbà mi ò bá lọ́wọ́ ọkùnrin orí mi wò. Tó bá ti sọ wá orí mi máa ń posticate ni. Ẹ̀rí dúró mi nígbà tí mo dúró lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́wọ́ bí pẹ́ rí mi. Ẹ̀rí mo yẹn nà tán. Ẹni tí ò bá rí yín kò rí nǹkan kan. Ẹni tí ò rí mi kò rí nǹkan kan o. Ó ṣe mí dàbí òun, ó dá mi ní ìpín tí kò jọ tẹnìkejì. Bí o lálẹ́ ewu, èmi ni àmì àṣẹ̀dá látọ̀run. Ẹ jẹ́ gọjà rí. Ẹ ṣe. Driver, ó ti wà ókè báyìí. Bàbá ó lọ fẹ́ bọ́lẹ̀, jẹ́ ká bọ́lẹ̀ náà. Ẹ tí ìdèbí tẹ sọ pé lọ. Ẹ̀yin àti débi táwọn lè já bọ́lẹ̀. Dógbọ̀pẹ́, ṣé Dógbọ̀pẹ́ lẹ̀ ń lọ ni? Ẹ bọ́lẹ̀. Wá, jẹ́ kí n rí ẹ. Ilé tó ń gbé yẹn, láńlọ́ọ̀dù ló fẹjọ́ ẹ̀sùn mi. Mo lè fẹ́ bẹ́ẹ̀ sọ kankan lórí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n lóru ló ń wọlé. Ṣé ó ṣe security ni? Kí bọ́lẹ̀ fún kí ni? Ẹ bọ́lẹ̀. Orí àwọn èèyàn yọ síbí, àwọn onírànú òṣì. Ẹ ti ń gbọ́ tó sọ pé mo cute. Tó ní pé mo nà tán lọ́mọkùnrin ìyẹn ló ń dẹ̀ yìí lórí irú àbí wá ní kí n bọ́lẹ̀ lọ ṣe kí ni ẹ̀yin orí kéèyàn fẹ́ ṣòríire àbí mi ò bọ́lẹ̀. Ẹ wo ẹ̀yin babes ẹ fi wọ́n lẹ̀ náà ẹ jẹ́ kó máa keep company mi lọ. Okay ma. Ẹ take it. Yóò jẹ́ mi ìdè tí jèmi tí mo lọ. Kí ló dé ẹ̀yìn pa náà mọ́tò ni? Ṣé ìyọsẹ̀ fún ni? Torí tí ní ìgbà tẹ́ ní ká dúró. Torí tèmi kọ́ tẹ́pọ̀ bá sínú mọ́tò ní kẹ́ ẹ sọ. Epo ni òsì mẹ́, epo wà mẹ́wàá. Àwọn mọ́tò tí ò bá lésì kò yẹ kí wọ́n máa wọ wọn. Braga ni tí yín ti bá yín. Ẹ rí pé mo ń pretend bí gómìnà mọ̀ yín.
náà ṣe bẹ́ẹ̀ ni pé mọ̀ yín. gbẹ́nu sọ́ọ́ máa lọ jàre. a gbé mọ́tò àlòkù sọ́nà wọ́n ní gbé mọ́tò fún yín pẹ̀lẹ́ mà. ṣé mi náà fine. ẹ bàjẹ́ lọ́mọkùnrin. ẹ ṣe gan torí ohun tó yọ ìṣẹ̀lẹ̀ ni wípé yẹ rí opportunity ni máa ń wá káàkiri nínú opportunity lèmi ti máa ń jẹ bẹ́ẹ̀ ṣe ni mi ò bàjẹ́ lọ́wọ́ ọkùnrin ẹnu mi dẹ̀ dùn ẹ jọ̀ọ́ fún mi nọ́mbà yín ẹ pẹ̀lẹ́ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí mi ò lè ṣe o ẹ̀yin ẹ kàn sọ fún mi pé nǹkan báyìí òun ẹ fẹ́ ṣẹgbẹ́ ẹ ṣe nọ́mbà yìí dẹ̀ fa ibi tẹ̀yìn náà ẹ ṣe no problem. páàkì mọ́lẹ̀ báyìí tí mò ń lọ nìyẹn. ló ti ra báyìí. ẹ dúró ń bẹ̀ bẹ́ẹ̀ni ọjà ni létà o bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀. bí ayé ilẹ̀ yẹn. ṣé ibi tí mò ń lọ lẹ́yìn náà lọ ni kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù kò sí kankan. ìgbàdẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ ní mọ́tò tẹ́lẹ̀ pé mo sexy tẹ́lẹ̀ mo fine mo lè fún yín ní fóònù ìgbà tẹ́ fi nọ́mbà yín síbẹ̀ èmi náà kò gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ bóyá nǹkan gidi kan wà tẹ́ fẹ́ gbé fún mi nígbà tẹ́ sọ pé mo sexy pé mo fine ẹ̀kọ́ dẹ̀ rẹ́rìn kan nínú mọ́tò ẹ̀sán kankan mi connection lèmi jẹ́ o àwọn èèyàn tí mo mọ̀ lọ́tún lọ́sì ọ̀dọ̀ wọn lèmi ti ń jẹun ẹ̀rín lẹ́kàn dẹ̀ rín mi mo bá yẹ fẹ́. ó yé mi ẹni sùúrù ọ̀dọ̀ Alábí kan ni mo lọ ní àdúgbò yìí. Alábí. bẹ́ẹ̀ni. Alábí wọn ṣé Alábí Pasuma. ara o. Ṣákì Alábí tó wà ní House of Assembly. kò kí ń Ṣákì Alábí. Alábí wo lè wá sọ Alábí pọ̀ káàkiri láyé Alábí tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ ní kẹsàn-án jàre. ẹni sùúrù ẹ calm down. Alábí pọ̀ tẹ́ bá ní picture Alábí tẹ́ ń sọ ẹ lè fi picture ẹ̀ràn mi kí n mọ̀ pa Alábí ilẹ̀ ń wí simple. ok máa fi picture ẹ̀wọ̀n yẹn ẹ kàn ní sùúrù fún mi. tẹ́ bá ní picture lórí important kan pa Alábí àìmọye Alábí tó wà láyé. ọmọbìnrin dẹ̀ fún àìgàn ṣá ó lọ sọ pé òun láìkí mi ò fẹ́ fẹ́ mi ì ní fẹ́ wò á máa fún mi lówó. ok picture Alábí tí mi sọ nù tí ẹ lélẹ̀. Alábí ilẹ̀ lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni. bí àbúrò ló jẹ́ síbi ọdún Alábí tí mo lọ rè. really. ẹ mọ̀ dáadáa. in fact boyfriend mi ni. Ọlọ́run ló ní kí n má ti jẹ́ oníṣègùnṣe kí n má ti wú yìí ẹ̀rọ tí wọ́n ti wú yìí èèyàn ti tẹ́ nìyẹn. ẹ ṣọ́ wípé boyfriend yín ni. boyfriend mi ni. ẹ jẹ́ ti miss yín gan. a ti miss mi bàjẹ́. lóòótọ́. yes. ìyá rẹ̀ bí ká ìpẹlẹ ẹ ra o tó bá jẹ́ bẹ́ẹ̀ já lọ ìtòsí bí lọ́dọ̀ ẹ ọmọ gidi jẹ ni olótọ́jú mi lágbà tí mo ti mọ̀ ẹ já lọ máa mú yín dọ̀dọ̀ ẹ̀ gangan báyìí ni. ẹ̀ńtáyé sọ pé ó ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ ọmọ wa ní baraka ọ̀sìnkìrín. Alábídà. Brosam! Wow! Dọ̀tún. Brosam! Kí ló náà ṣe ń bí? Kí ló ṣe ń bí? I'm with the top dog, the big boss. Má sọ fún mi pé nítorí Alábí ni ìwọ náà ṣe wà níbí. Alábí ni! He's got the food on the top chain. Ìwọ náà ti wá jẹ ń bẹ̀. Ẹ̀yọ́ máa dùgé ìjà. O ti wá jẹ nínú ọmọ Alábí. You mean Alábí is your boss? He's my big boss. You mean Alábí is your big boss? That sounds like a vibe. It has rhythms. Your big boss is my big boss. Everybody has his own big boss. Alábí the show is our own big boss. Oh, let me get it again. Your big boss is my big boss. Everybody has his own big boss. Alábí the show is a big boss. Ọmọ burúkú lọ́wọ́ yìí. Ọ̀gá Sàámú, a ti ń kí yẹn ti ẹ̀ dá wa lóhùn. Bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ Alábí ńkọ́? Ọ̀gá ò sí around o. Ibo l'Alábí lọ ní sọ gbogbo ètò wa. Wọ́n kàn sọ fún mi pé ká dúró dọ̀ wọ́n kọ́ wọ́n bọ̀ ń sìn. Wọ́n sọ pé tán lọ fún wọn. Èmi á pé Alábí, màá jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé mo ní upper hand lọ́dọ̀ Alábí ju èyí fún ara yín lọ. Ṣé Alábí tẹ̀ ń wò yìí? Ẹlẹ́lẹ́ ni o. Ẹlẹ́lẹ́ iṣẹ́ ní àrífín o. Ìyàwó ọ̀gá yín ni o. Wow! Ìyàwó ọ̀gá yín ni. Hi guys, how you doing?
girlfriend ọ̀gá yín ni bẹ́ẹ̀ bá ṣe lè pọ́n ọ̀gá yín lé ní kí ẹ ṣe pọ́n náà lè ọ̀gá yín ló wá èmi mo mú wá bí ẹ jókòó báyìí ẹ jẹ́ ń pe ọ̀gá yín kí n mọ ibi tí ó wà gangan. Where are you from? Katsina. Katsina. That's up north. So you came all the way from Katsina and you've still got this beauty. If you are this fly, I mean, from the north, no sun can beat you down, sis. You been to Ohio? No. Alabidi show, Alabidi show. Kí ló ṣẹlẹ̀ ibi tó ti ní kí n wá bẹ́ẹ̀ mo ti débẹ̀ mi ò rí ẹ̀. Àwọn ọmọ kan ni mo bá ń bẹ̀. Mo dẹ̀ rábúrò mi dọ̀tún náà bẹ̀. You been to Chattanooga? No. You been to Chicago? Ibo ló wá wà gbogbo báyìí? O ò fẹ́ kẹ́ni kankan mọ̀ ibi tó wà. Ṣé bí tèmi wá ni? Èmi wà ní mọ̀ ibi tó wà. Ó ṣe sọ̀rọ̀ ibo ló wà gangan bẹ̀. Hòtẹ́ẹ̀lì wo ni ẹ? Mo mọ̀ bẹ́ẹ̀ kó dẹ̀dì burúkú níbẹ̀ yẹn o. Alábí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi nìkan ṣó ni mò ń bọ̀ mi ní sọ fẹ́yàn ẹnu mi rè mo ti bò ó lè rẹnu mi lórí fóònù ni mo ti bo ẹnu mi ní sọ fẹ́lẹ̀ kankan èmi nìkan ṣó ni mò ń bọ̀ bẹ́ẹ̀ màá dẹ̀ surprise ẹ èmi nìkan ni mò ń bọ̀ bẹ́ẹ̀ màá tún surprise ẹ Alabidi show mo ń bọ̀ bẹ́ẹ̀ ó ṣe. That won't stop the fuck. You just ranting and stop the fuck. Baby, mo ti pè ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé hòtẹ́ẹ̀lì kan ló ń wà hòtẹ́ẹ̀lì yẹn ni mo dẹ̀ ń lọ báyìí. Reason tí mo ṣe máa mú ẹ dání dé hòtẹ́ẹ̀lì yẹn ni pé èmi ń gba commission o. Àwọn tó mọ̀ mí máa gba commission o. Ọ̀rẹ́ mi ni mo fẹ́ kó rí boyfriend yẹn wọ́n ti ń wá ara tipẹ́ wọ́n ti ní ìsara wọn gan wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ríra ni èmi ni máa ń fẹ́ link yẹn papọ̀ sí máa gba commission o agree no agree. Kò sígbà báyìí tí bá jí ó máa dàbí kí n wá bá yín lé kí n wá bá yín ṣeré but tí bá dọ́dọ̀ yín báyìí wọ́n máa lẹ́sìn lé. No. If my house is not around, you can't fucking see my house at all. Pardon? If my house is not on set at all, you can't fucking see my house at home. I got you. Your biggie boss is my biggie boss. Everybody has his own biggie boss. Alabidi show is Jalo. Ẹ wo, máa rí yín later o. Hey, Alabidi show. Yes, sir. Room mélòó ló kù ta nílẹ̀ sir? Okay, room. 5 rooms, sir. 5 rooms. Okay. Yes, sir. Ibi ni, máa bọ̀. Ó dà kí mo ti rójú mi. You're welcome, sir. Níbo ni? Sit down. Jókòó bí. Rójú mi rí. Níbo ni ẹ? Ó dà kí mo ti rójú yín rí. Èmi lè ní wọn ní fẹ́ lómi ṣe mí. My name is Samu. Bro Samu, I thought as much. Ẹ mú orúkọ yẹn star bí. Orúkọ yẹn tàn ká gan. Sure. How are you, sir? I'm good. Yeah. I'm fucking good. You're welcome, sir. Tí ìyẹn ni pé tí n bá gbàpò tí ìbò ṣé bá wọlé? Ní community wa yìí. Community ni màá ti wọlé mi lè wọlé lórí ní gbogbo orílẹ̀-èdè. Bro Samu, ẹ máa ní láti change ìwà yín nìyẹn o. Kí ni ìwà mi yẹn náà? Bro Samu. Àbọ̀ abániyẹn kò sí wàhálà. Kí la ṣe fún yín? Àbúrò mi ni mò ń béèrè ń bí Alabi. Alabi. Let me check it there. Okay. Alabi show. Arábìnrin, ẹjọ́ tó lọ lọ́hùn. Ẹ ní ẹ̀bà kékeré téèyàn lè fi pánú. Ẹ̀bà kékeré ṣé mọ̀ pé wọ́n máa ń ní bí apple àti bí sweet nínú òtẹ ẹ̀yin ò lẹ́bà kékeré. This is strange. Put a call through to Mr. Alabi. Mr. Alabi, Yeah, all right. first. Ebi máa wà lóòótọ́ kan ni. Yes, mo ń jayé orí mi ni. Of course, èmi máa travel now.
Okay. Babe. N fẹ́ come ring. But why tó ṣe pick ẹ? No, n fẹ́ pick ẹ. Okay, it's okay. Okay. Jọ̀ọ́ jẹ́ kí n pè é padà. All right. Hello, sir. Yes, sir. A man is actually asking of you, sir. Yes, sir. Kí lorúkọ yín? Brother Sàámú. Yes, sir. Ọ̀nà ò Sàámú, sir. Kí ló dé? Brother Sàámú. Èwo ni Sàámú náà? Brother Sàámú ṣé mo jẹ́ gbẹ̀ ni? Okay, sir. Okay, sir. Ẹ má bá àwọn ọmọ ìwé o. Ó gbọ́ tí mo sọ fún Brother Sàámú, ó lè yọ bọ̀dà kó mi pé Sàámú. Nítorí pé mò ń béèrè ẹ̀bà lọ́wọ́ ẹ̀. Àìmọye standard hotel téèyàn máa dé tó jẹ́ pé o máa bá ẹ̀bà àmàlà gbogbo ẹ̀ o máa bá ń bi rice tó máa bá ń bẹ̀ téèyàn fẹ́ jẹ ìwé rẹ kọ́ síbi jáde ní ká máa kà ta ló jẹ́ káwù. Brother Sàámú. Ẹ ti fi wà yìí lẹ̀ ìwà kẹ́kọ̀ọ́ máa ṣàkárá wa kẹ́ máa ṣàkárá wà yìí. Ògbójú ni gbogbo ìṣá àwọn ìwà ìlú òróró ló fi sọ pé mi ò lè wọlé lórílẹ̀‐èdè. Ẹ̀wá bínú kí ni wọ́n sọ? Wọ́n ní kó máa bọ̀, sir. Okay. Yes, sir. Mo mọ̀ wá. Mo sọ ní Mi ì rí píkì ẹni tó ní bíi múdẹ̀mọ̀ kí tí n bá rí píkì ẹ̀ mo máa mọ̀ ó yẹ kí n fẹ́ jọ́ yín ó yẹ kí n fi sùn máa yẹn mi mọ bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ máa dé reception téèyàn ò ní bẹ́ẹ̀ bà. Ṣé mo rú èyí tó room 17? Kò sí wàhálà máa wọ bí òtẹ́ mi ni máa wá bí dáadáa ti wá sí bírì. Ẹ jálọ má gbàgbé o commission tèmi o má gbàgbé o. Obìnrin tó kọjá sí pẹ̀lú ọkùnrin kan. Orí ìbò lè gbé. Ìmọ̀ báwo? Nísinsìnyí. Ọ̀sàkẹ́ nìkan. Hello, Officer Ṣọlá. Ó rò pé mí ní jẹ́ ìmọ̀. Ìwọ ọmọ tó sábẹ́ mi di róbó. Kí lẹ mean? Tó kó hóró méjèèjì tó fún mọ́wọ́ báyìí bí wàrà. Ó rí ìjọba òun ò jẹ́ lógún. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbọ̀ òun rántí pé ìjọba òun lè rẹ onígbàgbọ́ tó bẹ̀rẹ̀ sí ní má bẹ́bí tó bẹ̀rẹ̀ sí ní fún. Òun á mọ̀ pamọ́sẹ̀ mi, òun á mú orí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ báyìí. Bó ṣe ń lọ yẹn tó bá já pàtìmọ́ ẹ lọ́wọ́ kọ́ àbí tí mi bá fagídí sá lọ ńkọ́ ṣọ́mọ kó ti lùsì ìjọba òun tán ni. Tó bẹ̀rẹ̀ sí ní ṣòṣì lọ́jọ́ yẹn. Abẹ́ tó wá sọ di wàrà ṣóyìn mú mi wàrà dì sìn. Àwọn onírànú ọmọ wọn rí Bíbélì kà. Ìyá yín ló dé yìí, ìyálà ìyá yín ò ló dé yìí. Ọ̀gá ẹ̀dá Alábí. Sàámú ẹ ní wọ́ọ̀lù káyé máa mọ̀. Ìgbà tó ní kí n máa bọ̀ èmi rò pé wọ́n nìkan ló wà bí ni. O ò jẹ́ sọ fún mi pé àwọn ọmọ ìṣù ọjọ́ sí o ò sọ fún mi pé wọ́n tún wà ń bí. Brother Sàámú ẹ̀yin nìkan mo expect now. Ta lélẹ̀. O yóò mọ bébí ẹ mọ ṣé kò yẹ kó ti dá àmọ́ látẹ̀yìn kò yẹ kó ti rí àkàyè sí ẹ kó. Mo dáràn. Ìbọn! This is good! This is really good! That is pistol! It is pistol! Ṣé wọ́n set me up? O sọ fún mi yìí. O sọ pé tí wọ́n boyfriend ẹ ti pẹ́ mo dẹ̀ ní máa gba commission lọ́wọ́ ẹ̀ o ní mo ṣe mú ẹ débi. Sherry, ẹ farabalẹ̀. Ẹ̀yin ò ní problem tí yín. O ṣe ọmọ Maria Magdalene o ṣe. Sherry commission tẹ fẹ́ gbà yín. Máa fún yín. Ṣùgbọ́n kí n tó wá fún yín. Máa pa ọ̀bọ ẹ̀. Ọdún ti twist. Wọ́n ti gbàgbé pé tógun bá jẹ lọ, ọgbọ̀n máa jẹ bọ̀. Ṣebí gbogbo rubbish tó perform pẹ̀lú mi. Olófin take àwọn ọmọ olóòrùn yìí. Alábí kí ló ń jẹ? Ṣọ́ọ̀tù wájà Alábí bọ́ọ̀sì máa ní ọmọ fún ajá kí Alábí. Ṣọ́ọ̀tù èfi wájà kí Alábí ní àbí kí ló ń ṣe yìí? Wẹ́nu burúkú kí ló ń ṣe? If you try anything funny, I will gun you down. This environment has been surrounded by the police force. So drop that gun now. Now! Ọlọ́pàá gígùn ẹ̀sùn mọ́ ni ẹ̀dẹ̀ múra yín jìgìjìgì bí símọ̀ ẹ̀wọ́ yín jẹ́. Owó náà ní wọ́n gbé sí iyọ̀ ọlọ́pàá wọ́n gbé sí iyọ̀ òwú wọ́n gbé sí iyọ̀ ìbọn lọ́tọ̀ọ̀tọ̀.
ìgbà wo ni ẹ sún mẹ́mọ́ jẹ́ kó yí mọ́ jáde òye ṣe bí sí word. So don't try anything for it. Drop away phone now. Ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣe ní gbogbo ẹ̀ olórí burúkú ni ó pọ́sì mi tí ó bá ṣe olópẹ́ ló pa láàánú tó gbé mi hospital tó rescue mi mo bá ti kú by now. Àní mo ti wà conference tó bí mo sọ fún ẹ náà. Máa ní sùúrù àwọn kan nínú wọn ti ń complain látẹ̀kọ́ sí wọ́n kàn sọ pé phone mi ring wọ́n máa pẹ́ padà jàre wọ́n máa fi call disturb èèyàn yẹn fún fẹ́ ṣe nǹkan míì tó wà very important. Inú pẹ̀lú òtún lọ ní ìsìn báyìí. Yes? Come inside. Yes, what do you want? Kí ló fẹ́? So, ọtí tí mo order fún látàárọ̀, drink tí mo order fún látàárọ̀ lẹ́ẹ̀ṣẹ̀ gbé wá àbí? Ó dà pé ìwọ yóò ṣẹ̀ṣẹ̀ débí ni àbí? Oh, abájọ. Bá gbé kíní sílẹ̀ jọ. Order fún ọtí látàárọ̀ lẹ́ẹ̀ṣẹ̀ gbé wá ní kíní. Yes? Oh, baby. Yeah, come to Papa. Látàárọ̀, why now? How are you? Oh, how are you? Can you do to work by now? Network. Come misbehave. I'm sorry. Oh, baby. Wait, tell me. Ṣáàbí sùúrù tó ti gbọ́. Mo ti kọ́ yín lọ. Nisuru. Kí ló ṣẹlẹ̀? Calm down. I'm here for you. Just calm down. Ó ti mọ nǹkan tó ṣẹlẹ̀. Kó tó wọlé gan láìpẹ́ mò ń rush ló fà á. Mo ti fẹ́ lo rest mo ṣó ti gbọ́. Mò ń bọ̀ kọ fún mi just 2 minutes. Ṣó ti gbọ́? Don't stay too long. 2 minutes. Don't be too long. Mo ń bọ̀. Bro. Àtúntí ló ti pè tó lóun ti parí iṣẹ́ yẹn. Nígbà yìí lọ́mọ yìí, what is going on? Ṣé kìí ṣe kó káàtì fún báyìí? What can I do? Hello? Who is that? Baby! What's up? Come and have your seat. Have your seat. Kí ló ṣẹlẹ̀? I'm okay. Baby, kí ló ṣẹlẹ̀? Oh, farabalẹ̀. Trust me now. How far? I did a clean job. I trust you. Trust me, the money is here. Are you serious? Seriously. Gbogbo ṣe ń gbọ̀n. This is it. Oh my God! This is money. This is $50,000. Yes, so Mama, we made it. This is equivalent to 25 million naira. Yes. Wow! Baby! Oh! Wow! Mo sọ bọ̀bọ̀ yẹn stupid gan. Mo ti ṣọ́. Báwo ló ṣe máa gbé irú àdúgbò owó ìsọwọ́? Baby, máa ń làgùn jì. Tóun bá gbówó sọ́wọ́, báwo la ṣe fẹ́ rówó gbà lọ́wọ́ ẹ̀? Fún àǹfààní tiwa ni, who cares? Babe, pẹ̀lú nǹkan tí mo wo owó tá a ti nílẹ̀ ti pọ̀. Yes, almost 75 million naira. Wow! That is huge. And we can do
better things with that, you know. Babe, mo tún notice ó tún kọ́ fún bọ̀bọ́ yìí. Kí ló feel now? Man, that is why I love you. No, your baby is smart. Clean job ló ṣe. Uncle, you can trust me now. I need to finish the job. Wow. Ṣé bó ṣe wà yìí? I'm at your sin down. I'm at Wajifo. Wow, that is my baby. This call for celebration. Exactly. Babe. Omo, take. You like it? Sure. Wow. Are you okay? I'm okay. I'm okay. No. Oh. Wow. Madam, all I can say to you now is congratulations. Shengbomi, it is a miracle that you are still alive. All our poisonous substances consume keto debi. And as a matter of fact, you should consider yourself very, very lucky that someone was able to bring you here before it got out of hand. Ibama jebe, it is a miracle that you are still alive. And as a result of that, please, madam, I would want you to watch whatever it is you take, whatever it is you consume, so as to prevent this kind of situation from reoccurring. Be it food, drink, whatever goes into your system, please, I would want you to always be very careful. Alabi poisoned me. So in that case, you should be very, very careful of Alabi. Alabi wicked! You're very wicked! Fucking wicked human being. He's a fucking wicked person. You're a fucking wicked onírúurú olórí burúkú. Ẹ̀wọ̀n ọ̀gá ẹ̀rí pé mo ti gé ẹ̀rí pọ́ mi jẹ́ ọmọlójú mi ẹ̀fí mi. Olórí burúkú ni mo gbé yìí. Ọjọ́ òòlù mi ti dà lójú mi gbé yìí. Èmi ò mọ̀ pé mo ń ṣí rí. Ọkàn mo ti rí ìsìnkú. Ìgbà tí mo lè rí gbogbo párí ẹ̀ ṣe ló gbẹ báyìí. Ìṣọ́ fẹ́ jábọ́ lọ́wọ́ ìṣọ́ ẹ̀rọ máa ka gbogbo ìṣọ́ tó wà lórí ẹni. Mo dẹ̀ dìde rí ó dẹ̀ lówó. Wọ́n ní tọmọdé bá lówó ká má bínú sí ìtura àmọ́ bí tó lọ. Mi mọ̀ pé lórí burúkú ọmọ ni mi mọ̀ pé 419 apààyàn oríṣiríṣi nǹkan olóńṣe. Ọ̀gá ìjọ tó lọ́ọ́ mi ìfẹ́ bínú sọ́lá ẹ̀ ni mo jẹ́. Impact kí ló ń ṣe yín gan? Ọ̀gá òkè point mi mo yẹ mọ̀ ní ìbàjẹ́lá yára mi wọ́n ní free me. Ọjà ẹ̀wọ̀ wọ́n ti dìrí igi wọ́n ti gbá designer mi crossbait. Èèyàn tó ti rí ti pẹ́ torí pé wá kówó dé wá ń tẹ̀lé òun bá ná owó o ò ṣèwádìí ó ní ẹni tá a bá ti rí ti pẹ́ ó yẹ ká fúnra sí iṣẹ́ wo ló ń ṣe tẹ́lẹ̀ iṣẹ́ wo ló ń ṣe ń sìn tó fi wá rí owó tó ń ná ó wá ń tẹ̀lé kiri òun bá lá ọwọ́ epo láì ṣèwádìí ọmọ ibi tó ti rí owó tó ń ná ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ wà báyìí ibi tí ẹ bá ti rí owó òun lẹ máa ń sáré sí láì mọ ibi tí ẹni ẹ ti pinlẹ̀ owó ẹ̀. Àṣàlẹ̀ ti sọ yẹn ẹni tí mo ti rí ti pẹ́ kéèyàn wá díẹ̀ ẹni téèyàn bá ti rí ti pẹ́ kéèyàn wá díẹ̀ pàápàá jùlọ tó bá ti náwó òdì kéèyàn mọ̀ pé iṣẹ́ wo ló ń ṣe tó fi náwó yìí ọ̀nà wo ló gbà tó fi ná kí ló ń ṣe tẹ́lẹ̀ kí ló dé wà yẹn ní ìsìn ẹ̀wọ̀n fàtọ̀rọ̀ lẹ sọ fún mi ẹ̀rí pé mò ń gé ẹ̀rí báwo ilé wọ́n ti wọ ẹgbẹ́ pẹ̀lú criminology ẹ̀bẹ́ ìlúwọ́ ẹ̀rí pé kò sókò ẹ̀rí pé mi gé àwọn kẹ́mi lára gan release méjì ẹ̀jẹ̀ mẹ́rin. Sori by the time táwọn máa ṣetán pẹ̀lú ẹ̀ nǹkan tójú ẹ̀ máa rí ara ẹ̀ máa kọ̀ ìwọ wọn gbọ́ ló máa converse tó máa ló ti sú ẹ̀ àbọ̀ abánitẹ̀ ìwọ wa ń sunkún ẹlẹ́yà o lọ ń gbé ìbọn kiri obìnrin for that matter olè wọn ń wá olè ọ̀daràn ń wá ọ̀daràn àbí ìwọ gbé owó ògbé fóun òun fún ẹ ní poison òun náwó ọ̀daràn yìí náà tún bá wọn náwó. èlò ló fún mi ó fún mi ọkọ̀ fún mi 50 mo dẹ̀ kò 50
fún Pẹ̀lẹ́bí àti Yọ̀ṣíbí mo fún wọn lówó pé kó bá mi ṣàbọ̀dì àtẹkùn ẹran wọ́n lè bá mi sí ẹkùn ẹran yẹn dẹ̀ pọ̀ gbogbo alájọjẹkùn ẹran àjọjẹkùn ẹran lé nínú 50 tán fún mi ní bí 25,000 naira la fi jẹun tó ń bẹ̀ àbí ẹ̀gbọ́n ó lè fún mi ní 12,500 kan ó fún mi ní 17,500 kan olórí burúkú yóò náwó fún mi dáadáa ẹjọ́ dúró lọ tẹ bá tó bá jẹ́ pé dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀ ẹ jẹ́ kí n lọ kó àwọn aráàlú mi wá ẹ fún mi lọ́lọ́pàá kọ́kọ́ lọ́ọ́ rẹ̀ sí gbogbo ọlájọ jẹ́kun ẹran àjọ lọ́nú owó ènìyàn ẹjọ́ Yọ̀ṣíbí kò tiẹ̀ máa bọ̀ mí kájọ sún mi mọ́jú ló bá pè mí ó máa pè mí ẹjọ́. ó fún ẹ lówó owó tó mọ̀ díẹ̀ wọ́n fún ẹ wọ́n náà ń gba òun ná àbí ó mọ̀ pé ẹni tó bá gbépo lájà gangan ló lè èèyàn tó gbà lọ́wọ́ ẹ̀ gangan ló lè ọ̀daràn ni wọ́n ẹ̀. èmi gan tí mo jẹyàwó ẹ mo ná kankan nú ẹ o ṣé bẹ́ẹ̀ gbọ́. ọ̀daràn ni gbogbo yín. ẹ mọ̀ kẹ́ tí advice mi ẹ ti jẹ́ kí mọ̀ mo ti lẹ́rìn látara nǹkan tẹ́ ẹ sọ wípé ẹni tá a bá ti rí ti pẹ́ kéèyàn máa fura sí i abẹ́gbà ẹ ti sọ̀rọ̀ abiyamọ bí ọmọ ni mo jẹ́ lọ́wọ́ yín bí bébì ni mo jẹ́ lọ́wọ́ yín ṣe máa wá wo bébì yín pé kó lè sẹ́wọ̀n. ẹyọ lọ dàdí jébì láyì ẹ̀jẹ̀ ṣẹ̀lú mi. tí gbogbo yín bá dé court ẹ máa lọ máa ṣàlàyé fún judge. officer take them away. ẹjọ bí mo pé yọ burúkú nígbà tí mo pàdé ẹ. a mọ̀ tó wá dé court. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Máa jẹ́ ká fi ìjà parí òye. Magbo owó mi bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòye òjò lóòótọ́. Èrè lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni. Èṣù ò nílò ayé ò ní yá ẹ mú fún wọn lówó.